A kú dédé àsìkò yìí, yóò dára fún wa lágbára Ọlọ́run. Ìròyìn fẹ́lifẹ́li náà ló ń dé sí ojú ìwòran yín láti iléeṣẹ́ wa ìròyìn fẹ́lifẹ́li online TV. Fúnmi Adénúgà ni oníròyìn. Kó tó di pé ìròyìn ọ̀hún ẹ gbọ́ lẹ́kùnrẹ́rẹ́, ẹ jẹ́ ká dé òkè lọ́hùn tá a bá padà dé, a ó máa tẹ̀sọ́wọ́ wájú. Ẹ kú kalẹ̀. Ìròyìn fẹ́lifẹ́li TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn rèé lẹ́kùnrẹ́rẹ́. Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé òun mà ló ti rawọ́ ẹ̀bẹ̀ sí gbogbo àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú PDP wípé kí wọ́n dúró, kí wọ́n ṣe ọkàn wọn lọ́kàn akin, kí wọ́n má bẹ̀rù, bẹ́ẹ̀ sì ni kí wọ́n má ṣojo. Ó ní ariwo ọjà lásán ni gbogbo àwọn tí wọ́n kúrò nínú ẹgbẹ́ òṣèlú náà darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú míì tàbí ẹgbẹ́ òṣèlú APC. Ó ní ẹgbẹ́ òṣèlú PDP kọjá ẹgbẹ́ òṣèlú tẹ́nìkan yóò fọwọ́ rọ́ sẹ́yìn láwùjọ ní orílẹ̀-èdè wa Nàìjíríà, nítorí pé ó jẹ́ ọ̀kan nínú àwọn ẹgbẹ́ òṣèlú èyí tí ò fara gbá ẹnikẹ́ni láti di ọ̀kan ṣoṣo, bí kò ṣe wípé bí wọ́n ti wà láti ìpilẹ̀ṣẹ̀ tí wọ́n ti fi ẹgbẹ́ òṣèlú ọ̀hún lélẹ̀, òun náà ni wọ́n ṣì wà dì sí, léyìí tí kìí ṣe wípé bóyá wọ́n wẹ́ẹ̀dì kúnra bí àwọn ẹgbẹ́ òṣèlú yòókù tí wọ́n sọra wọn di báńkújọ o. Ṣèyí Mákindé tó sọ̀rọ̀ náà lánàá ọjọ́ Ajé nílùú Ìbàdàn níbi ìpàdé ìfilọ́lẹ̀ níbi àwọn ìpalẹ̀mọ́ ìpàdé àpérò gbogbogbò èyí tí ó máa wáyé nílùú Ìbàdàn nínú oṣù kọkànlá láàrin ọjọ́ 15 sí ọjọ́ 16 ní oṣù tí ń bọ̀ tí ṣe oṣù kọkànlá yìí, níbi ìfilọ́lẹ̀ àwọn ìgbìmọ̀ tí yóò máa rí sí ìṣàkóso ìgbòkègbodò ọ̀rọ̀ ọkọ̀ láti kó àwọn ohun iṣẹ́ ohun èlò àti kó àwọn ẹgbẹ́ òṣèlú náà wá sí ibi ìpàdé ọ̀hún ló ti bá àwọn oníròyìn sọ̀rọ̀ náà ní gẹ́rẹ́ tí wọ́n parí ìpàdé náà lánàá, èyí tó sọ wípé òun dúpẹ́ o lọ́wọ́ ọmọ ẹgbẹ́ òṣèlú PDP tó kù ní orílẹ̀-èdè Nàìjíríà fún akitiyan wọn, àtìlẹ́yìn àti ìfọwọ́sowọ́pọ̀ tó ń ti ìṣẹ́ra ẹni lóṣùṣù ọwọ̀ èyí tí wọ́n ṣe lọ́wọ́ yìí. Ó wá rọ àwọn ọmọ ẹgbẹ́ náà láti dúró gbọ̀ngbọ̀n kí wọ́n sì rí dájú pé gbogbo iṣẹ́ tí wọ́n yóò ṣe láti mú èrè jáde lọ́dún 2027 ni. Bákan náà, ó ní àwọn tó kù nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún jẹ́ àwọn olóòótọ́ èèyàn. Ó ní àwọn oníṣẹ́ ibi rúsídà màdàrú àwọn ni wọ́n kúrò láti sá lọ nínú ẹgbẹ́ ìmíì nítorí pé ìwà òtítọ́ ti jìnnà sí wọn, tó sì jẹ́ wípé ẹgbẹ́ òṣèlú PDP ẹgbẹ́ òṣèlú tí ò ní kígbá kan bọ̀kan nínú, òtítọ́ inú òun ni wọ́n múlò gẹ́gẹ́ bí akọ̀mọ̀nà wọn. Èyí ọ̀rọ̀ tó ti ẹnu Ṣèyí Mákindé tí í ṣe gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ jáde léyìí tó bá àwọn oníròyìn sọ lánàá ọjọ́ Ajé nù. Peter Obi ló ti rawọ́ ẹ̀bẹ̀ sí ìjọba àpapọ̀ àti àwọn ìjọba ìpínlẹ̀ láti dáwọ́ dúró mímáa wó ilé ba dúkìá àwọn èèyàn jẹ́, pàápàá jù àwọn tí wọ́n jẹ́ oníṣòwò, àwọn gbajúmọ̀ ní àwùjọ wa. Peter Obi èyí tó fi ọ̀rọ̀ náà léde lórí ìkànnì ayélujára rẹ̀ lánàá níbi tó ti bá ìjọba àpapọ̀ sọ̀rọ̀ àti àwọn ìjọba ìpínlẹ̀ tó ń ti àkíyèsí tó pè wọ́n sí wípé bí wọ́n ṣe ń da àwọn ilé ńláńlá tí wọ́n ṣe ń dà wó lulẹ̀ láwọn ìpínlẹ̀ gbogbo látọwọ́ àwọn ìjọba ìpínlẹ̀, ó ní èyí lè máa mú ìfàsẹ́yìn bá ètò ọrọ̀ ajé, bẹ́ẹ̀ sì ni yóò máa jẹ́ ìrẹ̀wẹ̀sì ọkàn fún gbogbo àwọn ènìyàn tó ní lọ́kàn láti dá ilé iṣẹ́ sílẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà. Òbí ní bí wọ́n bá tẹ̀síwájú láti máa gbé irú àwọn ìgbésẹ̀ yìí, ó ṣeé ṣe kó jẹ́ wípé lẹ́tà búburú èyí tí wọ́n kọ sí àwọn ọ̀dọ́ ilẹ̀ yìí ni wípé kí wọ́n má ní ìgbàgbọ́ nínú ìjọba, wípé bí wọ́n bá ní owó díẹ̀ kí wọ́n gba ilẹ̀ òkèrè lọ láti lọ rèé fowó wọn ṣòwò. Lákòótán nínú ọ̀rọ̀ náà, Peter Obi ní tẹnitẹni tàkísà ní tààtàn, ó ní ẹlẹ́ni rúrùn ló làmúyá rẹ̀. Ó ní gbogbo wa àjọ ní orílẹ̀-èdè Nàìjíríà ni káàyè ṣe ohun tí ó máa jẹ́ kí àwọn ọmọ àti ògọjọ́ ọ̀la wa kí wọ́n máa rí ìjọba gẹ́gẹ́ bí ẹni bí kò ṣe wípé ohun tí ó máa jẹ́ ìtànná ògo fún àwọn ọ̀dọ́ òní láti lè ní ìgbàgbọ́ nínú ìjọba, kí wọ́n máa gbé àwọn ohun tó dáa ṣe ní orílẹ̀-èdè Nàìjíríà ní kí wọ́n mú ṣe. Àwọn ọlọ́kọ̀ èrò ní agbègbè ìpínlẹ̀ Ògùn ni wọ́n ti kọminú tó ń tẹ àwọn ènìyàn tí wọ́n fi ẹsẹ̀
láti máa gun afárá tí ìjọba ìpínlẹ̀ Ògùn kọ́ ò sí agbègbè Ìbàfò Mòwe. Gbogbo wọn pátá ni wọ́n ń pariwo sí ìjọba ìpínlẹ̀ Ògùn lórí ààyè tí àwọn afárá ẹlẹ́sẹ̀ ọ̀hún tí wọ́n wà o, èyí tó tún ṣe àkóbá fún lílọ bíbọ̀ ọkọ̀ ní ojú pópó láwọn agbègbè náà, pàápàá jù ní ìjọba ìbílẹ̀ Ọbáfẹ́mi Owódè lójú òpópónà márosẹ̀ Èkó sílẹ̀ Ìbàdàn. Gẹ́gẹ́ bí oníròyìn wa èyí tó ṣe àbẹ̀wò síbẹ̀ jẹ́ lábọ̀ wípé orí afárá ẹlẹ́sẹ̀ ọ̀hún ń làwọn olùta ọjà ni wọ́n ti sọ di ọjà báyìí, léyìí tó jẹ́ pé ọjà ni wọ́n lé tí wọ́n sì ń tà lórí àwọn afárá ẹlẹ́sẹ̀ ọ̀hún gbogbo èyí tó wà ní agbègbè Ìbàfò Mòwe ní ìjọba ìbílẹ̀ Ọbáfẹ́mi Owódé ní ìpínlẹ̀ Ògùn, èyí tó bọ́ sí dèdè òpópónà márosẹ̀ ilẹ̀ Èkó sílùú Ìbàdàn. Wàyí o, àwọn ènìyàn èyí tí ìtajà àti ìgbòkègbodò ọrọ̀ ajé tí wọ́n fi ń dí àwọn ènìyàn lọ́wọ́ yìí ni wọ́n ti ké sí ìjọba ìpínlẹ̀ Ògùn láti dákundábọ̀ kí wọ́n ṣe àbẹ̀wò sí àwọn agbègbè yìí pẹ̀lú àwọn ìdọ̀tí búburú èyí tí àwọn ènìyàn ọ̀hún tí wọ́n ṣe sí abẹ́ afárá náà, pàápàá jù láwọn àyè kan tí wọ́n fi sílẹ̀ fún kòtò ìdá omi nù ní ojú òpópónà márosẹ̀ ọ̀hún, èyí tí wọ́n ṣe àpèjúwe rẹ̀ gẹ́gẹ́ bí àkóbá tó lè fa omíyalé àgbàrá ya ṣọ́ọ̀bù láwọn agbègbè tí àwọn oníṣòwò onítajà àti olùrajà yìí tí wọ́n sọ di ilé ọjà, tó sì jẹ́ wípé afárá ẹlẹ́sẹ̀ èyí tí wọ́n ṣe fún àwọn ènìyàn láti máa fo òpópónà márosẹ̀ kó lè dẹ́kun jàǹbá ọkọ̀ bí àwọn ènìyàn ṣe ń kú tí mọ́tò àwọn ọkọ̀ tó ṣe ń pa àwọn ènìyàn ní agbègbè náà. Wọ́n ní kí ìjọba ìpínlẹ̀ Ògùn gbé ìgbésẹ̀, ìjọba àti àwọn tí wọ́n rí sí ọ̀rọ̀ àyíká ní ìpínlẹ̀ Ògùn láti lè lé àwọn ènìyàn tó ń ta ọjà lórí afárá ọ̀hún kúrò kó lè wúlò fún àwọn èyí tó yẹ fún kí wọ́n lò ó gẹ́gẹ́ bí àwọn ẹlẹ́sẹ̀. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ ni wọ́n ti rọ́wọ́ tó arákùnrin darandaran kan èyí tí wọ́n pe orúkọ rẹ̀ ní Shehu Aliyu fún wípé ó pa ẹlẹ́gbẹ́ rẹ̀ kan lórí ẹgbẹ̀rún mẹ́rin náírà 4,000 naira. Gẹ́gẹ́ bí wọ́n ti sọ di mímọ̀, wọ́n ní ọ̀gbẹ́ni Shehu Aliyu yìí òun ló ṣekú pa ọ̀gbẹ́ni kan tí wọ́n pè ní Jumbo Isawo ní abúlé kan ní ìpínlẹ̀ Ọ̀yọ́, níbi tí wọ́n ti ní Jumbo òun ló jẹ Shehu ní ẹgbẹ̀rún mẹ́rin náírà, léyìí tí Shehu sì béèrè owó èyí tó kàn láti fi ara balẹ̀. Wọ́n ní ká tó wí ká tó fọ̀, ọ̀rọ̀ ọ̀hún ló ti di ariwo tó sì ṣekú pa Jumbo Isawo. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ ni wọ́n ti rọ́wọ́ tó arákùnrin ọ̀hún èyí tó ti wà lágọ̀ọ́ ọlọ́pàá. Ìṣẹ̀lẹ̀ náà èyí tó ṣẹlẹ̀ láìpẹ́ yìí nínú abúlé kan èyí tó ní ó wà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ́hùn-ún. Abúlé náà èyí tí wọ́n pè ní abúlé Zakari ní ìjọba ìbílẹ̀ kan ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ní agbègbè Ìgbòho. Ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ lọ́jọ́ Sunday ní nǹkan bíi aago 4 ìrọ̀lẹ́. Iléeṣẹ́ ọlọ́pàá àwọn ní ọwọ́ àwọn ti tẹ Aliyu tó sì ti wà lágọ̀ọ́ wọn láti wá ṣàlàyé ohun tó rí lọ́bẹ̀ tó fi pa Jumbo. Lákòótán nínú ìròyìn wa fún tòní, ọ̀kan nínú àwọn gbajúgbajà olórin ilẹ̀ wa ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà, Timi Dakolo, òun mà ló ti pe ọ̀kan nínú àwọn òṣìṣẹ́ pọ̀ sí ààrẹ orílẹ̀-èdè yìí, èyí lórí ohun tó ní ṣe pẹ̀lú ìkànnì àti ayélujára gbogbo. Ọ̀gbẹ́ni Ortega Ogra tó jẹ́ ọ̀kan alábàáṣiṣẹ́pọ̀ sí ààrẹ Bọ́lá Tinubu, òun ni Timi Dakolo ti pè lẹ́jọ́ báyìí wípé kó san gbèsè owó kan èyí tó pa wọ́n pọ̀ lórí iṣẹ́ èyí tí Timi Dakolo ní òun bá Ortega Ogra òun bá ṣe ó ní láti ìgbà yìí ló kọ̀ láti gbé aago òun, nítorí wípé láti ìgbà tóun ti ṣiṣẹ́ yìí ló ti ń béèrè fún ẹ̀tọ́ rẹ̀ lórí iṣẹ́ èyí tí wọ́n ṣe. Timi Dakolo ní títí di àsìkò tí ìròyìn tó fi ń jáde ó ní Ortega Ogra ó kọ̀ jálẹ̀ láti gbé ẹ̀rọ aláyìíká òun. Ó ní bó tẹ̀ jẹ́ wípé ó gbé ẹ̀rọ alágbèéká náà tó sì sọ ohun tó ń ṣẹlẹ̀ ó ṣeé ṣe kí ọkàn òun balẹ̀. Ó ní ṣùgbọ́n ó ní ògùn aláàrú ò gbọ́dọ̀ gbẹ èyí tí àágùn òun tó ti gbẹ síwájú kóun tó gba owó. Wàyí Timi Dakolo ní kí ọ̀gbẹ́ni Ortega kó dákundábọ̀ kó gbé aago òun kó sì mú àdéhùn tó ń bẹ láàrin wọn kó ṣíkà àdéhùn náà, gẹ́gẹ́ bí wípé gbèsè báyìí ńlàdéhùn jẹ́
lórí ọ̀rọ̀ tí Tìmídàkolò èyí tó fi léde. tó ẹ̀yin èèyàn wa, ìròyìn wa kò ní jù báyìí lọ fún tòní. títí di ìgbà míì tẹ́ máa láǹfààní láti gbọ́ tún rẹ̀ míì nílé iṣẹ́ wa. mo gbà á ládùúrà wípé àwòrán wa tó dáa jù wọn ò nílò fún òbítúárì wa o. àmín. Fúnmi Adénúgà lẹni tó mú ìròyìn wá sí ojúwòrán yín. ẹ ṣeun fún ìfẹ́ tẹ́ ẹ ní sí wa. ìròyìn fẹlifẹli TV Àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. mo kí gbogbo ojú tí wò mí ti ń gbọ́ mi jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. orúkọ mi ni ambassador Àkànfẹ́ Ìwò tí mo jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited. níléeṣẹ́ wa bí láti màmọ̀ dájú nǹkan kan tí eléyìnbó ń pè ní health is wealth, ìlera lọ́rọ̀. kì í ṣàfẹnujẹ́ nìkan tá a bá ń gbọ́ ní sétí, torí gbogbo lọ́gbọ̀n àwọn èèyàn ni wọ́n ń kojú àìsàn tí a pè ní ìfúnpá gíga. ìdí nìyí tí iléeṣẹ́ X2 Ultimate Herbal fi ṣètò oògùn ìfúnpá gíga fún ní powder àti ní olómi. kò tán síbẹ̀, oògùn ìtọ̀ ṣúgà ó wà ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited ní powder àti ní olómi. òun náà lẹ̀ ń wò yìí. oògùn ọ̀pẹ́ ẹ̀yìn wà tí a ti ṣe lọ́jọ̀ fún ẹni tó bá ń kojú ọ̀pẹ́ ẹ̀yìn torí gẹ́gẹ́ bí ìṣòro. iléeṣẹ́ wa níbí ní oògùn ẹ̀ tó lè bá wọn tán rẹ̀ lójú ọgbọ́n. bákan náà, ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n jẹ́ oníbìísí tí wọ́n ti rora wọn pín wípé Ọlọ́run ò lè ṣe, ṣùgbọ́n tó jẹ́ pé àìsàn kan sómìíràn ní kọjú ọmọ bíbí wọn. ó wà ní iléeṣẹ́ X2 Herbal International Limited.